wọ́n ń bọ̀. Àkọlé wá sí wa ní ìlọ́sàn yìí. Wọ́n ń bọ̀. Àwọn àgbo níbo wọ́n ń bọ̀. ọ̀rọ̀ tá à ń bá lọ mo ní wọ́n ń bọ̀. Kámáyà káàkiri ẹni wọ́n ń bọ̀ lẹ́wí. bẹ́ẹ̀ kọ́ ni mo wí. Níbi àti lọ náà ni. àbá wa yẹn nù lọ. Nígbà yín ló. wòlíì ọlọ́run ọ̀rọ̀ nu tíra ni. Kàtàbírì èyí sì dákọ̀ bí tíra tó wà. Lágbára Ọlọ́run kó lè bá àríjọ. àbá yìí Bàbá. ẹ lọ wo tíra yìí o bàbá tíra tẹ kọ́ wájú ni kàbáyìrì Kàbáyìrì. alikàbáyìrì Bọ́lọ̀mbá ni o ní. kàbáyìrì tíra pẹ̀lẹ́ bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ lọ wá. ẹ wá o báwo ni nàmíma báwo ni nàmám Báàbù nàmá. Akramakumullah. ẹ lọ lè wò ó ìtàn tí mo fẹ́ sọ yìí bẹ̀ lọ́wọ́ Ọba bẹ́ẹ̀. ayé mi ò sí màá bá máa kà á sí Níbo mi pé tù wọ́n hun lérí ni wọ́n èé hun. ọmọ alájí wa lókè odò inú rí ọmọ dùn. Àmín. Àmín. wòlíì ọlọ́run yìí níyàwó kan lé àfáà ni àfẹ́ ìwọ̀n àsí ni Ìyàwó kan ló ní. ó sì lọ́mọ kéwù rẹ̀gẹ̀dẹ̀ ìmáàmù tún ni Bàbá. ìyàwó kan rẹ̀ lónìí Náà. ọwọ́ jẹ́lẹ̀ ẹlẹ́hà yìí àfáà fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn ẹlẹ́hà Ọlá ìkẹ̀ gan bàbá wọn fẹ́ràn ara wọn. ọwọ́ adijọ́ kan àfáà dàdí mọ́sálásí ọba ẹlẹ́hà ní sáwúrì ti ń sunkún Ẹlẹ́hà ń wẹkún mu. Sí dáadé. ẹkún yìí pọ̀ Ó sunkún gan gbogbo jàlí bàbà lórin yìí. Saudi Arabia Ọkùnrin. Allahu Akbar ẹkún yìí pọ̀ Ó sunkún gan. ẹ dákun ẹ̀yin jama ẹ ń tẹ̀lé mi Wọ́n Bẹ́ẹ̀ni. àwọn ọgbọ́n kan míì. ẹ ń tẹ̀lé mi ẹ̀yin bàbá dáadáa yìí Ìdí náà lọ da ẹ sájà máa ń so. ọlọ́run ní bàyí ló jẹ́ Àmín. Àmín. ṣé ìwà inú rìndọ́ Àmín. wòlíì ọlọ́run yìí wá bá tí ìyàwó rẹ̀ ń sunkún Ìyàwó ẹ̀ sunkún tí ń wakún mu. ẹkún ní ìyàwó mi sùn ọwọ́ gbé Ọkùnrin mára kìíní gbọ́dọ̀ bí ìyàwó ẹ̀ pé kí ló dé. ẹlẹ́yà tí ò sí òní máa ṣe ẹ máa ṣe mo kàn rántí gbogbo dáadáa tẹ̀sẹ̀ fún mi ní eré mi wá wú. àbá ni lọ́wọ́ sunkún tó báyìí Wọ́n sunkún mọ́. ọ̀dà kò ń fẹ́ kíní kan ni ẹ máa ṣe sọ́ńtọ̀ bá ń fẹ́ ẹ ní fún mi Jẹ́ kí nìkan náà. kí ló béèrè tí ì fún ọ rí orílẹ̀ yìí lágbà Ìwọ sọ́wọ́ kárí. sọ́wọ́ èmi àlàbí ń kó fún ọ. Wọ́n fún ọ. Káì. Ọkùnrin nù. bàbá nù pera rẹ̀ ó lè mi àlàbí ń kó fún ọ. Ọ̀sálàbí kọ̀sálà bí mo ṣe ra ó lè fún bá ọmọ wa yọ àlàbí ni. kì nígbà tó nígbà mo wò ó àlàbí bẹ̀ Ọ̀sálàbí bẹ̀ o. Kó máa ń kálàbí tíra o. èmi àlàbí ń kó fún ọ. ẹ dákun jẹ̀mọ́ Bàbá. bàbá ni ń kó fún ọ nígbà tí ó béèrè ó ní nǹkan méjì náà ni Jẹ́ kí ni àti kí ni. mo fẹ́ kẹ́ ẹ sọ mí di ẹlẹ́hà Ẹlẹ́yà náà bàbá ni lọ ọbẹ̀ jáde bẹ́ẹ̀. tẹ̀tẹ̀ bàbá lójú rẹ̀ yìí Ẹ̀kọ́ ìlójú rẹ̀ ó ní wọn ọ̀há tó ìtúnlọ́dé wa báwọn. mo fẹ́ kẹ́ ẹ sọ mí di permanent housewife 24 hours in service Bẹ́yàn kú lé wa mọ̀ bẹ́ẹ̀ lọ. kọ́ra ìfẹ́ níbẹ̀. kí ló mọ̀ wá sí ó ní màbẹ́ lọ́n fún yìí. Allah. bàbá ní sẹ́bù ti fẹ́ nu Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé wọ́n lọ fẹ́ bẹ́ẹ̀. Níbo ti fẹ́ nu. accepted. Allah mo gbà bẹ́ẹ̀. Ọ wọlé. bàbá làwọn gbà wọlé ṣé wàá Musa àti ẹ̀yin ọmọ bàbá wa tẹ̀ ń bẹ́ yàn yín lónìí tẹ̀ ń rántí kí bàbá fọdún kan ẹni bá sọ yìí. ayé ń bá yín kà wọ́n sì ń sọ yín káì wọ́n sì ń wo bí wọ́n gbà wọlé dára ọlọ́wọ́n ti fún wọn sí wọ́n ń bọ̀ wò. Wọ́n ń bọ̀ wá. àmọ́ ń gbà tọ́lọ̀ ń ṣe dáadáa fún bàbá yìí tí ó fi hàn pé bàbá tó bí yẹn ni ọlọ́run ọwọ́ akọ yìí mà sí bàbá Musa ọwọ́ afọ àkókò ẹlẹ̀ nílé bàbá rẹ̀ kí wọn ní kọ́ máa jẹ ìmáàmù. ọlọ́run kọ́ yìí mà sí púpọ̀ Allahu Akbar. Ẹ̀mí rọ. ẹlẹ́ bàbá ní sọ́mọ́ ti bẹ́ẹ̀ nu accepted ó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. kí ni kejì ó ní ẹ bá ń wá ẹrú tí wọ́n máa tì sí tí wọ́n máa tì sọ́hún Tí wọ́n máa rán kí. tí ìfini jáde bàbá làwọn ọmọ kéwìrì orí káyì Àwọn eléyìí bá dé yẹn wọ́n lọ lé wọn. wọ́n lọ lé wọn ẹrú tí wọ́n rà tí ó dé yẹn látara tèmi látara kìyàmà. Allah. Yẹ lọ rà wá mi. bàbá ní bisimilá bàbá bòde Ọjà yá. àwọn ọmọ kéwù tẹ̀lé bàbá ọdọjà ni wọ́n ti ń tẹrú Wọ́n lé àwọn ẹrú lẹ̀ báyìí. wọ́n wá lé ẹrú lẹ̀ Wọ́n báyìí fẹ́ fọ̀sẹ̀ dìde wọn lérí. owó yìí báyìí ilé yóò tagun tó owó yìí báyìí yìí yóò tagun àárọ̀ ńbẹ́ńbẹ́ abuké ńbẹ́ńbẹ́ ọwọ́ àárí kan ọ̀dádúlọ̀ kan ọ̀tagun díẹ̀ eléyìí yàtọ̀ sáwọn ọ̀dà pẹ̀lú ìwà àṣìbẹ́sà ló jẹ́ kí. Wọ́n fi sí dìgì. tálẹ́fẹ́tẹ̀ rú yìí ètò ọ̀bá jáde ánẹkùnlá Anakunla. àwọn alábẹ́ta tẹ̀fẹ́ra ni ánẹkùnlá ánẹkùnlá sẹ́ni kẹ́ ẹ̀ ara rọ̀ yìí Ọ̀yà ńlá jù yìí lọ. ọ̀yà ńlá yìí tó dúró yìí lọ. Ẹ má relé. Èsì ọ́. olùsí ló ń pè mí ní ẹ̀ Owó bẹ́ẹ̀. òun ló sì bùjù Ló sì kùtù ní. sẹ́ẹ̀rọ̀ òun tẹ́ fi ra òun nìkan ìlọ́kọ méjì ẹ̀ lẹ́ fi ra rọ̀ yìí. Allah. tí ẹ bá yẹ kébì kan ni mo ní ìbá bò yìí ni ibi tó yọ̀pọ̀ ní. La ilaha illallah. bàbá ní sẹ́kẹ̀ kírun ní mọ́sálásí ò kírun tó Yálà ya àrùn yìí. yálà ya àrùn lẹ̀ ń wò Wọ́n ti gbọ́ ohun àtàkùn. yálà ya àwẹ̀ sínú yálà ya náà fílànù. sẹ́kọ̀ mọ́ sẹ́sì igi ìṣẹ̀lẹ̀ ń wò. Igi ìṣẹ̀lẹ̀ ń wò. igi wa ló dé tó fi ní mọ́ ni ṣé ń jalè péré Kọ̀járí. kọ̀járí Kí wá ní sẹ́ rẹ̀? ṣé máa ń ṣe jẹ̀gbọ̀n. Kọ̀járí. kí wá ní ìwà rẹ̀ ó ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wo àìbùn ilá ànáhùn náà máa mọ̀ fákàtì.